Mama gbé ọmọ mi àti kábàámọ̀ kí ló mú wa ní ìwé ní ìlọ́wọ́. Onígbà yìí ò dé. Sára mi ilé náà ti jáde. Eléyìí kò lọ tara wa jáde. Ọmọ bẹ̀bẹ̀ ta ìsàyè. Fàyíká lẹ́yìn náà tó dìrà. Ọlọ́pàá jà bí bíkúbi lọ́wọ́. Ẹ̀fọ́ sẹ́mẹ́ni bàbá sọ̀rọ̀ àgbàlá. Ọlọ́run dákúnjẹ́ lórí rí ó bí mi. Ẹgbẹ́jẹ́ pọ̀ àwọn tí ó bí mi yóò jẹ́ òun yìí. Wà ní ìlú láyé wà ní ẹ̀tù láyé. Àwọn òní lọ́wọ́ ní àwọn òní. Ìṣàlùwà yóò ti wáyé. Onígbà yìí ò dé. Fàyíká lẹ́yìn náà tó dìrà. Nígbàtà bí ànábì gbogbo tó yẹ kó sì sàpamọ́. Gbogbo tó dàbí àdáni òsì láyé mọ́. Bẹ́ẹ̀ni, èyí àrùn ìyá mi sì máa tọ́lá àti ṣàmùsùn wọn gbàgbà tì ní bàgẹ́lẹ́. àwọn olórí pín sí mẹ́ta lórí. Bàbá ní olórí mẹ́ta ni wọ́n pín sí. Mo ti pín yóò ní pé ayé náà mẹ́ta ló pín sí. Oríire mẹ́ta ló náà pín sí. Òsì náà mẹ́ta láti náà. Òsì táwọn èèyàn ṣe láyé mẹ́ta ló pín náà. Èyí àrùn ìyá mi sì máa tọ́lá àti ṣàmùsùn wọn gbàgbà tì ní bàgẹ́lẹ́. Ibi tí ìsìláàmù lọ báyìí, nǹkan òṣìṣẹ́ ìsìláàmù àwọn tí wọ́n ṣe ẹ̀sìn ìsìláàmù nìkan ṣe lọ́wọ́ báyìí. Sọ̀yà ayé Bẹ́ẹ̀ni, èyí àrùn ìyá mi sì máa tọ́lá àti ṣàmùsùn wọn gbàgbà tì ní bàgẹ́lẹ́. kò sí tó ṣe Islam àmọ́ àwọn mùsùlùmí tà ṣe nǹkan ṣe wọn. Níbi abáyé ní báyìí, níbi abáyé ní. Naam. Bóyá yóò kó máa gbé àfa ẹgbẹ́ rẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́pàá. Kó máa ní dá pàdé kóòtù ìrùn ẹlẹ́wọ̀n. Allah.
sí tó ṣẹ̀sìn àwọn àtàǹṣe nìkan ṣe ojú wí. Àwọn ọlọ́run wa ò yé wa mọ́. Ọ̀rọ̀ ti dàrú lọ́wọ́ àwọn èèyàn, wọ́n wá ti dàrú pọ̀ máyé. Ẹ̀yìn ìrọ̀mọ́ ìrọ̀lẹ́ àbàdà àbàdà bàbá. Wọ́n fẹ́ èèyàn kan nẹ́bí lójú ọ̀sán. Báyọ̀ ni báyọ̀ wọ́n wọ́n pa eré jọ náà, oníṣègùn ẹ̀yìn kan mọ́. Wọ́n ní wọ́n wú bàbá rẹ̀, torí kí wọ́n wú bàbá ńlá rẹ̀, torí náà ó wà gbé lọ kóòtù yóò lọ ṣẹ̀wọ̀n. Ó wọ́n yé bàbá ní bàbá tí wọ́n náà. Ẹ̀yìn ìrọ̀mọ́ ìrọ̀lẹ́ àbàdà àbàdà bàbá. Lórí sùúrù níta fi bàbá bẹ̀rẹ̀. Ìmọ̀ tó gbọ́ mọ̀ tó ṣubú tó dìde mọ́ ọ̀tún wọn. Ẹ̀yìn ìrọ̀mọ́ ìrọ̀lẹ́ àbàdà àbàdà bàbá. Lórí sùúrù níta fi bàbá bẹ̀rẹ̀. Àwọn ọ̀pá ńlá wọn ló mú jò ní. Oláàfà náà ó ti gbàṣẹ jáde láyé ìṣẹ̀dáni ti jọba mọ́ lọ. Wọ́n sọ̀rọ̀ sí ogún ojú fún àwọn bàbá ńlá rẹ̀. Afáàdá wà dájẹ́ bá wọn báyìí, wà dáhùn lórí sí. Ẹnìkan wá mú wọn tó kú wà báyìí, òun náà wá dá ẹ̀sìn padà nítòsí bí kò sí rọ́ọ̀bẹ̀ o. Ó wá wí tán wá tán ọ̀la tó kó níláàrí jùlọ. Òun máa ń jùlọ. Wá wọlá ọmọ wá wọlá ọmọ gbà lójú. Aṣíwájú mẹ́ta, àmọ́ ẹ̀dá sì ní ipò lọ́dọ̀ Ọlọ́run. Àtàyé ni wọ́n ti máa dáṣẹ̀ ẹ̀dá abẹ́rẹ́ omi yóò di ara yẹn yóò jẹ́ nínú ọmọ tó tún yóò tún bàjẹ́ lẹ̀. Wọ́n ná sùúrù ilé ìlú mi ò bàlá bàtì wọn. Bẹ́ẹ̀ni. Ṣé ìfọ̀n wọ́n bẹ̀ sí orúkọ bàbá ìgbòyà ìwọ̀n. Wọ́n pọ̀ máa dábàá ọ̀rọ̀ wọn lè mọ̀. Wọ́n àti torí ẹ̀kọ́ sí kọ́tà. Nítorí káyísà ni wọ́n pè ọ́ níwọ̀n nìkan. Kásà ni wọ́n sọ pé ó dáa ìwọ mọ́. Ẹ̀yìn ìrọ̀mọ́ Ọlọ́ ti mọ́. ìrọ̀lẹ́ àbàdà àbàdà bàbá. Lórí sùúrù níta fi bàbá bẹ̀rẹ̀. Islam ti da ẹ̀yin tẹ́ gbé lálẹ́ ẹ̀dá. Ẹ̀yìn ìrọ̀mọ́
àwọn mùsùlùmí kan wá ní ìdèbè yìí sí freedom of dressing wà freedom of dressing freedom of speech gbogbo ẹ̀ ló wà kò sí lèèyàn tí lè múra wá síbi tí ó bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ náà wá kọ́ lọ́dọ̀ yìí kì í ṣẹ̀sì ọ̀tọ̀ ẹ̀kọ́ ọ̀tọ̀lẹ̀sìn ilé ilé àti mọ́ṣáláṣí àti kẹsì àsìkò ẹ̀kọ́ mọ́ ń bẹ̀. àwọn ilé ìwé ẹ̀kọ́ nìkan lọ kọ́ bẹ̀ kò sẹ́sìn bẹ̀. ọ̀nà tó dà wúni. eléyìí àgbàdo àgbàdo àgbà. bẹ́ẹ̀ni. lórí sùúrì tàbí ìmọ̀lẹ́yà. Gbogbo àwọn tí wọ́n kọ́ wọn ní kéwú pátá ni wọ́n daṣọ bò wọ́n lọ kọ́ sí nìkan ni. Wọ́n fẹ́ nítorí pé àwọn ti ga àwọn fẹ́ kán máa wá rí pé pẹ̀lú gíga àwọn tó kọ́ gbọ̀gbà lẹ̀ lẹ̀. Ìwọ́n tó sọ pé kò sí bẹ̀rẹ̀ nínú Islam, wọ́n ní ká má máa bẹ̀rẹ̀ nínú Islam. Nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀, àbá náà gbọ̀gbà lẹ̀ pọ̀. Wọ́n sì bẹ̀ ó lòun wà lórí ìkúlẹ̀. Wọ́n sì bẹ̀ ọ́, wọ́n bẹ̀ ọ́, wọ́n bẹ̀ ọ́, wọ́n sì gbà lọ́wọ́ lẹ́nu ọ̀gá tí mo ń tọ́lẹ̀ rẹ̀. Fi kulli jiha kò síbi olóògbé wá kò síbi tó fẹ́ gbà wá tí ò sílẹ̀ tó bá jẹ́ tó gbé ohun mọ̀nyẹn ní amọ̀nyẹn tó kọjá là. ajẹ́wọ̀n kò lọ́wọ́ jẹ́ yìí. báyìí ní ẹni láti àṣọ ìṣàfà. ẹgbẹ́ yìí ọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ nípa ìmọ̀ ní ẹgbẹ́ ìgbàmù. ẹgbẹ́ yìí àmàyà ìfọ̀jà bẹ̀rẹ̀. àti ló tẹ̀lé ọ̀hún àti láàrin àti sáré gbogbo ìhókúnlẹ̀. òye sí fi dàbí wáyà. Lọ́wọ́ pé ìsìláàmù ayé yìí ní aláṣẹ́lẹ́kù ọ̀rọ̀ ìsìláàmù yẹn gbọ́dọ̀ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ kù. Ẹni ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀wọ́n sàlàyé àwọn àdìkàtà náà fún. Ẹni ẹ̀yìn àbẹ̀yẹ àbẹ̀yẹ àbẹ̀rẹ̀. Bóyá sí fi tàbí wáyà wáyà. Ọdún mẹ́ta ní bẹ́ẹ̀. Àwọn àmẹ́ta ní bẹ́ẹ̀. Ìjọba mẹ́ta ní bẹ́ẹ̀. Ọ̀gá mẹ́ta ní bẹ́ẹ̀, èèyàn mẹ́ta ní bẹ́ẹ̀. Ayé mẹ́ta ní, oríire mẹ́ta ní. Gbogbo ẹ̀ mẹ́ta mẹ́ta ní. Ẹgbẹ́ ìrọ̀lú. Bẹ́ẹ̀ni. Ilé ní àmàlà àgbẹ̀dà bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ sí rí tàbí wáyà wáyà. Ẹgbẹ́ lọ fún Kùfátìrì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
ولا النور. lọ àyà 32. أكرمكم الله الكريم. ìbẹ̀rù lọ fún ẹni mú fúlọ́ọ̀tù bá tèrè. kúrò kúnìkúnì òní. àwọn jàmá gbọdọ̀ wọlé àwọn fún àwọn gbọdọ̀ tó kúrò àyè gbọdọ̀ ó wò ń bẹ̀. ثم أورثنا الكتاب الذي اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. سورة الفاتحة الفاتحة. نعم. سورة 35 آية 32. نعم. ثم أورثنا الكتاب الذي اصطفينا من عبادنا. ibi kan ayé ti bẹ̀rẹ̀ ibi ayé ń bá ní àwọn yìí. ثم أورثنا الكتاب الذي اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. àwọn kan ní kúránì dọ́dọ̀ wọn kó yé wọn kúránì sì dọ́dọ̀ wọn kó yé wọn. manua púpọ̀ kan ló ní manua tí ń bẹ fún mi ènìyàn láyé ní làákàyè tí làákàyè rẹ̀ ò bá ti ṣiṣẹ́ manua rẹ̀ ti náà jù làákàyè rẹ̀ bí ò bá ti ṣiṣẹ́ in right way manua ayé rẹ̀ bàjẹ́. الذي اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. القرآن الكريم تابعنا محمد nígbà tó dọ́dọ̀ ànábì àwọn kan ni wọ́n gba àwọn ànábì òun náà ni àwọn sàhábà ó pọ̀ lọ́dọ̀ àwọn ọdọ́dọ̀ àwọn tábìínà ó pọ̀ lọ́dọ̀ àwọn tábìínà ọdọ́dọ̀ àwọn tábìínà tábìínà tí wọ́n pọ̀ bẹ́ẹ̀. أورثنا الكتاب báwo àtàbí sáyé wù ú yóò. الذي اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. àwọn aṣíwájú mẹ́ta nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n lọ jẹ ìdíje ẹnìkan ló jáwé adéborí èèyàn mẹ́ta ló jáde pé abẹ́ lọ díje ẹnìkan ló jáwé adéborí. الذين اصطفينا من عبادنا. adájọ́ adámọ̀ ọlọ́run ti lọ ìsọ̀fà òkun náà tẹ́lẹ̀ torí fún ìlà kọ́kọ́. òun là kọ́kọ́ ìjọ tí wọ́n ń dà. الذين اصطفينا من عبادنا. ọlọ́run ní ìsọ̀fà ádámọ̀ tẹ́lẹ̀ ó ti ṣàlẹ́ṣà látàrí wípé gbogbo apáta ara níbi àdáwàdà wa. عليه الصلاة والسلام. káwá mọ owó ẹni rẹ àtẹni ikú ẹni pẹ́ra rẹ lẹ́ni ọlọ́run nínú ẹ̀sìn tá a sí tó sí wa rẹ̀ kan lọ́wọ́ rẹ̀. الذين اصطفينا من عبادنا. nínú àwọn tí wọ́n ń jọ́sìn fẹ́mi ọ̀rọ̀ àwọn tí wọ́n gbà mí bọ́ àwọn tí wọ́n pera wọn ní
عالم القرآن والحديث أكرمكم الله. أولا كيف àwọn Salafi òní àwọn èyí táwọn nǹkan wíwù ọ̀pọ̀ ní òye. الذين أصطفينا من عبادنا. orúkọ tí wọ́n pera wọn ni àwọn tí wọ́n sí lójú ọ̀nà tí wọ́n sọ fún àwọn àlejò ọ̀nà orúkọ tí wọ́n pera wọn ni orúkọ tí wọ́n jẹ́ àwọn tó wà lójú ọ̀nà ni wọ́n jẹ́ rẹ̀. wọ́n tó bá dá ẹ pé alẹ́ ni wà lójú ọ̀nà ẹ̀sìn òtítọ́ wọ́n lè jẹ́ orúkọ tí wọ́n pera wọn. الذين أصطفينا من عبادنا. ẹsẹ̀ tẹ̀gbẹ̀rẹ̀ yín lọ ọgbà ọlọ́pàá tẹ̀gbẹ̀rẹ̀ yín lọ kóòtù. èyí sì lórí kìnnì lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìwọ ní ìlú ní ìdọ̀bálẹ̀ ọ̀dà wọ́n sì dọ̀bálẹ̀ fún ọgbà ìwọ ayé ní ọmọ kúlẹ̀ wọ́n sì kúlẹ̀ fún ọgbà ọwọ́ àṣẹ yìí ní kúròrò kámẹ́rà ò gbé yìí èyí tí kámẹ́rà wá gbé ọwọ́ àṣẹ fún àrí pé má dọ̀bálẹ̀ má dọ̀bálẹ̀. الذين أصطفينا من عبادنا. ẹ̀tàn àyíntara rẹ̀ má dọ̀bálẹ̀ ìdọ̀bálẹ̀ ọ̀sìn mẹ́sì táwọn sọ́dọ̀ fún ẹ táwọn sọ́dọ̀ fún ẹ ìdọ̀bálẹ̀ ń tẹ́ mẹ́sì. الذين اصطفينا من عبادنا. ìjọba alágbàdúrà náà lù ní. gbogbo àwọn òbí tí wọ́n bí tí wọ́n lẹ́tọ̀ọ́ lọ́wọ́ yẹn fún wọn lẹ́tọ̀ọ́ wọn lò jẹ́ bí ẹ sórí rẹ mọ́. ní ọjọ́ ìsọ́ni rẹ mọ́ talẹ́ nílẹ̀ yìí mọ́ ìyẹn rẹ bẹ́ẹ̀ ní àwọn húlígánsì. ẹ lè rí àwọn wọn nílá náà wọn lórí rí tí wọ́n kọ́ léèrè tí wọ́n bí léèrè tí wọ́n sẹ̀sìn léèrè tí wọ́n tẹ̀lé àwọn èèyàn rẹ. الذين اصطفينا من عبادنا. ọlọ́run ní àwọn tí wọ́n bá ẹ̀sìn tiwa tí wọ́n sì ṣe dáadáa. àwọn من عبادنا. ọlọ́run ní mẹ́ta ni wọ́n. ومنهم ظالم لنفسه. ظالم لنفسه المقصر في العمل. أكرمكم الله. wọ́n gba ẹ̀sìn wọ́n gba pẹ́lẹ́sìn làwọn adínà ń pè wọ́n lẹ́lẹ́sìn kódà wọ́n á máa ní ìjọ kódà wọ́n á máa bímọ wọ́n á máa níyàwó wọ́n á máa láyé wọ́n á kọ́lé bá àwọn èèyàn rẹ ti kọ́lé àwọn náà ra mọ́tò báwọn èèyàn rẹ ti ra mọ́tò kódà wọ́n lọ mọ́tò àwọn olùdó. ومنهم ظالم لنفسه. kíláàsì tí wọ́n wà nínú àwọn ọmọ wa sọ̀rọ̀ àwọn olóko àwọn fún àwọn ọmọ sọ̀rọ̀ àwọn ìzọ́ọ̀lì mọ́ لنفسه. máa ṣàbùsí máa ṣàbùsí gbogbo tí wọ́n sọ fáwọn èèyàn pé kò dá láti ṣe gbogbo ẹ̀ pátá làwọn ṣe. ومنهم ظالم لنفسه. láti máa ń pẹ́ ẹni ọlọ́run bá ti tú àṣírí rẹ̀ yóò máa jẹ́ ọba ọlọ́run gbogbo ayé òun ló máa ṣe nígbà tá a sì rí èèyàn kan bá tú lẹ́wọ̀n àwọn ọ̀pẹ àti alágbájá náà ò dá. ومنهم ظالم لنفسه. ẹ máa mú pẹ̀lú wọn àwọn tí wọ́n fẹ́ pa ìsìláàmù ló ń jẹ́ ẹ máa wọ́n ló ti padà ní fún wọn. ومنهم ظالم لنفسه. iṣẹ́ wọn kò dákọ̀ ohun ẹnu wọn ló dáa ìwà àti inú wọn burú jáì wọn dáa láti láàfà àkọ́ta sọ kò àmàfà rẹ̀ àmàfà yìí. ومنهم ظالم لنفسه. ní ká ẹ̀ ká táwọn ẹni kúrò kí ó tẹ̀ lára kò sì kúrò fún wa ní. sáwọn alákèrè ní títọ́ lọ́dọ̀ lágbára ni èyí ṣe nígbà tí ó ti kí wọ́n ṣe kú bẹ̀ kó kú ṣe ń bá ṣe wà sí fún ọ bẹ́ẹ̀ kó wá mú dúkùú léwu. ومنهم ظالم لنفسه. nígbà tó mọ̀ kó bá ṣe wá sí ní ó fẹ́ pèrò sọ́kọ̀ tó jẹ́ tọwọ́ àkóbá ìlẹ̀ ọlọ́run sí. zọ́ọ̀lì mo nìyà sí alákòóso ní ìtẹ̀gbọ́ra yẹn ẹ̀bẹ̀ ẹ̀ ń tójú ti Islam ẹ̀ ń bẹ̀
tú àṣírí wọn tán yẹn. Báwo? Àmọ́ èyí ṣe tán láti tú àṣírí ẹni tó ní kì í ṣe pé mo ṣe tán láti ṣe wá àṣírí fún ẹ̀yọ́. Wọ́n yí padà. Àwọn akẹ́kọ̀ọ́ yí padà ní. Ìtẹ́ ẹ̀ bá jẹ́ ẹ má pẹ̀lú ayé. Ìtẹ́ ẹ̀ bá jẹ́ lè dá mọ̀. Bàbá yóò lọ́ọ̀dì lọ́wọ́ fi ní. Ẹni bá ṣàṣejù. Ẹni bá ṣàṣejù tó tàjà wọ́sà fil ibadati wal amali wal islami bayna al muslimina òun ẹja bá mú. Bàbá yóò lọ́ọ̀dì lọ́wọ́ fi ní. Àwọn tó ṣàbòsí. Aṣàbòsí. Ẹ ṣàbòsí. Ahlu sunna wal kitaba. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Àwọn ènìyàn ọlọ́run ní. Ìtẹ́ ìpẹ́lá yín tàbá lọ́dọ̀ yìí. Ìtẹ́ ìpẹ́lá yín tàbá lọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ bá ń pera yín ló ń kọ̀ọ̀kan àti káyé lọ́dọ̀ ìlú làwọn sì fi lọ́rùn lẹ́ o. Ẹ̀yin yìí náà lè kọ́ra yín lọ kóòtù. Ẹ̀fọ́ àmúyàn. Ṣé ìkọ́sí tẹ̀ ẹ́ ká kọ́ náà nù? Ìkan wọn ń sọ ń bẹ̀. Ó láwọn kan ti jẹ gbàsẹ́. Ó láwọn kan ló jẹ gbà lọ́wọ́lọ́wọ́. Ó láwọn kan pọ̀ tí wọ́n tún jẹ gbà. Wọ́n ní ẹ́. Ẹ̀sìn náà rẹ̀. Wádìí mi dáadáa, àgbàlagbà tún kọjá bẹ́ẹ̀. Ó ní ìlú tó pẹ̀lẹ́ nìkan. Gbogbo àbáyé ni o. Wọ́n ti ní rẹ̀ ní. Gbogbo tá ẹ̀rí dẹ́rù báyìí pápátá ní bẹ́lẹ̀. Ó wà. Wọ́n sáré wọn ní wọn nílé bá wọn. Wọ́n ní o. Bàbá yóò lọ́ọ̀dì lọ́wọ́ fi ní. Bẹ́ẹ̀ Bàbá yóò lọ́kọ̀ọ́ sí lọ́wọ́. ẹ̀dùnkún táwọn bàbá mi ṣe tí wọ́n ṣe lẹ́sìn tí ìsìláàmù fi wà lónìí òun lẹ́yìn ọkọ̀ kó tì í. Gbogbo sẹ́wọ̀n ẹ̀ fọ́lọ́dún yìí. Àwọn bàbá mọ̀lára ṣe ká Adam. Àwọn àlejò ni wọ́n fọlọ́pàá mú. Kọ́tọ́ bá a débi pé ìyá ṣubú ní fáyìn ní gẹ́gẹ́ ìdájí nìyẹn. Tọ̀kùnì mìíràn náà sí àlọ́lẹ̀ fọ́ọ̀dẹ̀ kọ́lé oṣù. Ọkùnrin mi náà fi àárín ìpàdé ìpàdé kò tí ó. Ọkùnrin náà fi àárín ìpàdé ìpàdé kò tí ó. Ọlọ́run ṣe kọ́lá mi bí ní àyà rẹ̀ ni. Ayé máa ń yọ ọ̀rọ̀ tí wọ́n fi hàn àwọn ní pàṣẹ. Wọ́n sọ̀rọ̀ sí wọn náà. Àtẹ̀lé ó tó wọn, àtẹ̀lé ó tó wọn. Ilẹ̀ wọn ló kó bí wáyé. Wọ́n àti tó yẹ fọlọ́ pàmì nìkan. Wọ́n pàtà lẹ́yìn yìí. Ní wọ́n kó bàbá ńlá wọn. Bí wọ́n bá jọ mọ inú ilé wọn kọ́ ló fi hàn àwọn aláàmúlá rẹ̀. Ọkùnrin mi náà sí Àwọn fọ́nìlì. àárín ìpàdé ìpàdé kò tí ó. Ẹni bá ní àbùkù lọ́dọ̀ ní máa ń mọ òdùn àbùkù tó wọn. Ọkùnrin náà sí àárín ìpàdé ìpàdé kò tí ó. Eléyìí ti jẹ́ kójú wa pé ẹ̀dá lè nù. Wọ́n ìdá. Àwọn àìdá tí. Bọ́ọ̀dù àfáàyàn ọba tiẹ̀ ò sì jẹ́ kójú ìsìlámù tì. Àìdá tí gbé léyàn. Ẹ̀tún wá sí nípò kẹlẹ́ ẹtí jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àràbá ilẹ̀ yìí tún ń dà o. Láwọn àrà tí ó tó fi aṣọ kojú pé ọdún tì wá. Ọkùnrin mi náà sí Gbogbo ẹni bá kẹlẹ́ yẹn tó bá níbi tó ti ń tẹ̀ yóò padà wọlé. àárín ìpàdé ìpàdé kò tí ó. Àwọn afáàyàn. Ọkùnrin náà sí àárín ìpàdé ìpàdé kò tí ó. Àwọn afá àkọ́kọ́ yìí déwù ẹ̀dá mọ̀ wọn. Ẹ̀dá sọ̀kò wọn lé ní. Gbogbo gíga yín náà kúrò ní ó dé. Àwọn àdàkọ̀ àwọn afọ ọ̀rọ̀ tó wọ́n kà
méjì tó ń lò ní l'Amẹ́ríkà àwọn òyìnbó tí wọ́n gba ẹ̀sìn Islam nígbà tí wọ́n mú pé Islam is a religion of peace. Islam tí wọ́n fi ṣe religion of Boko Haram. Wọ́n wá gba ẹ̀sìn wọ́n sì pa àwọn ṣọ́ọ̀ṣì kan rẹ́ wọ́n sì sọ ní mọ́ṣáláṣí wọ́n pa àwọn ṣọ́ọ̀ṣì rẹ́ tí ń lọ ní 15. Fàlá wàlláhì máa fi àìsí khayrun wàlá dúníyà ìdá dhahaba al-hayā. Àwọn táwọn ọpọlọ àwọn tọrọ tàbí ọpọlọ ń dá dàbí wọn bí ọ̀rọ̀ bá dé lọ Ọlọ́run ni wọ́n sáàtọ̀ kì í ṣe èèyàn. Fàlá wàlláhì máa fi àìsí khayrun. Ọlọ́run ni wọ́n máa ń gbé pè wọ́n fẹ́ jọ wọn sọ́lọ́ wọn lọ́wọ́ àgbéjà wọn. Ọlọ́run gbèjà yìí wọ́n. Dúníyà ìdá dhahaba al-hayā. Àbíbílà pé yóò ní ìjọjọ́ kan yóò bá ti jọ́ kejì ẹni tí yóò kálukú máa sọ fún ọmọdé dákun akọjá wájú ilé rẹ. Ìbá màrá àfò àánú ìbẹ̀yìn tí wọ́n yá. Ìyá rẹ̀ ó ní ní ilé ìpalánà bẹ́ẹ̀ ni tóbi tó ìṣẹ́jú mélòó ló fi pààyàn. Bàdá lẹ́wọ̀n bí náà sí ìjọba o. Oníbùkátà kan tó fẹ́ bí alọ́dọ̀ ẹnìkan. Inni ahadini. Ó ní fàdá àtàtúndùkù ha lẹ́yìn rẹ̀. Ọlọ́pọ̀. Má bèèrè lọ́wọ́ rẹ̀ lórí torí pé òkùnkùn bẹ́yẹ ọ̀rọ̀. Ó ní wàdà ní wàdà ìyí. Ó fẹ́ pà kan lọ́wọ́ èèyàn òsì fẹ́ kó kù ọ́. Ó ní má bèèrè lọ́wọ́ rẹ̀ lẹ́yìn. Wọ́n á tó ṣe pàkọ́ rẹ̀ pọ̀dà ẹ̀dá kan torí mọ́tò yìí náà mo fẹ́ yá mi kọjá wákàtí kan. Ó ní má bèèrè lọ́wọ́ rẹ̀ papọ̀ má sì rán àyàn pé kọ́ lọ́ba ọba ó ní lọ́ba fún ara rẹ̀ ó ní fa innal haya'a fil 'aynayni. Ìtìjú torí ní ojú ló wà ó. Fàlá wàlláhì máa fi àìsí khayrun wàlá dúníyà ìdá dhahaba al-hayā. يعيش المرء ما استحيا بخير. Wọ́n gbọ́ mi ní ẹlẹ́gẹ́rẹ́ nínú tí máa sábà kó ní ilé báyìí. Yóò kó ní ilé wọnú lé kó dàgbà máa wọ̀ bẹ̀. Lórí ilé pàtẹ́wọ́lé lórí ilé yìí. Àwọn kan bẹ tí máa bẹ láàárọ̀ yóò sì kó ní ilé wá lórí nínú ẹ̀ tuntun bẹ̀. يعيش المرء ما استحيا بخير. ويبقى العلم ما بقي الحاء إذا لم تخسع عاقبة الليالي ولم تستحي فافعل ما تشاء. الله